nítorí ìlú tó wà ní ṣáàjì mi ó wà níbí tó ti yé sí so àwọn àgbà lọ́wọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ so ìtọ́wá jẹ́ paríparí ẹ̀ ni pé tó jẹ́ paríparí ẹ̀ ni pé singlet wo ni mo wọ̀ yìí singlet wo ni mo wọ̀ yìí kí ni ṣé ẹ̀rí àbí ẹ̀rí kí ni ọkọ sí Yorùbá Nation Football Federation Yorùbá Nation Football Federation so àwọn Yorùbá Nation wọ́n ní kí n sọ fún wọn wípé wọn ò gbọ́dọ̀ fún ẹni ìjọba kankan nílẹ̀ ife ó wà throughout Yorùbá state gbogbo nǹkan tí a sọ pé ti ṣe Yorùbá Nation ti ṣe wúwẹ̀ gbogbo throughout Yorùbá state Kogi ni o Kwara Ọ̀ṣun Ondo Èkìtì Ògùn Èkó wọ́n ti ṣe wúwẹ̀ ó ti wà ní United Nations so tẹ́nìkan bá kàn dé sí pé òun bọ̀ àgbálẹ̀ òun bọ̀ àṣekínní kan eléyìí sì Jackson tí mo wọ̀ yìí wọ́n ti approve Yorùbá Nation wọ́n máa gbá African Cup of Nations ní South Africa ní Saturday Jackson tó fẹ́ lò rè. I'm sure ẹ tí note gbogbo nǹkan tó ń sọ. Àbí? Torí time. Ẹ náà di wàhálà gbàgbé ní ti fẹ́ lọ́sàn-án so mi ti fẹ́ ṣetán sí pé.